Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Olórí ogun tí ó gbọ́dọ̀ kányìn ogun jagunjagun ló ń bọ̀ o. Sunday Igboho Igboho mọ̀rẹ́ ọ̀tún ti tiri oṣù keje ọ̀tún ti tiri oṣù keje nínú ọdún táwọn yìí Sunday Igboho ń bọ̀ wá sílé gómìnà ní Kwara. Gbogbo yẹn tún àwọn gómìnà lápapọ̀ ẹ jáde Èkìtì, Òkè Ẹ̀rọ, Ìsìn, gbogbo local government méjèèjì ìgbéralẹ̀ ẹ dìde ẹ jáde. Jagunjagun ló bọ́ lórí ogun tí ò gbọdọ̀ kányìn ogun. Sunday Igboho Igboho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ tí omi. Mo mọdé àwọn bàbá rẹ ọmọ aládìkú mọjà sọlọ ọmọ aládìkú Olúfọ̀dé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ ládéládé ládé aláàfin ọládé adé aládìkú ni bàbá yìí gbà fáláàfin ti ń jọba. Olúfọ̀dé Òròdú ọmọ kẹláwẹ Olúfọ̀dé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ Olúfọ̀dé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ máa wọlé máa rọra gbogbo yín pátá ẹtúyẹyẹ jáde. Ẹ dákun lábẹ́ ìtani gọ́vnà wa Abdulrahman Abdulrasaq àwọn ni ó gbàlejò lọ́jọ́ yẹn já dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná láti tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi CP. Mo kí bàbá mi o Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn. Bákan náà mo tún kí CP náà ni mo tún kí Adétòun Èjì ará Àsokùn. Ẹ mọ̀ wọlé ẹ mọ̀ rọra Sunday Igboho ọmọ aládìkú o. Olúfọ̀dé Òròdú ọmọ kẹlẹ àgbárọ Olúfọ̀dé mọ gbóhùn ẹnu mi. Adéèrú ẹ mo tẹkúta mo rọpò ọbọ mo tẹ gbòǹgbò mo mú mi fi láwẹ. Olúfọ̀dé Òròdú mọ gbóhùn ẹnu mi. Ọmọ Adéèrú ẹ alànà pọtẹ Adéèrú ẹ mo tẹkúta mo rọ sẹsẹsẹ mo tẹ gbòǹgbò mo mú mi fi láwẹ. Èmi mọlé àwọn bàbá rẹ Olúfọ̀dé Òròdú ọmọ kẹlẹ àgbárọ. Bí mo bá pè ọ́ délé tí mo délé àwọn bàbá rẹ ọkọ̀ tó sí ọkọ̀ rọ́pò wọ́n pè ọ́ bí ológun ẹrú wọ́n pè ọ́ bí ọlọ́gbọ̀n ìwọ fàbàbà Dámilọ́lá mọ́ wọlé mọ́ rọra ó wá fẹ́ fi ìlú ẹkùn lọ́lẹ̀ ní ọjọ́ títí a sì máa kiri gbogbo ilẹ̀ Ifẹ̀ lọ́dún ilẹ̀ Ìsìn Òkè Ẹ̀rọ gbogbo local government méjèèjì á lọ on 23 on 24 láfi ṣe àmọ́ gbogbo yẹn túyàyà jáde ẹ wá pàdé Sunday Igboho ẹ jáde ilé gómìnà ẹ jáde ẹ túyàyà jáde ẹ wá pàdé Sunday Igboho mọ̀rẹ́ ọmọ àgbàdo òde Olúfọ̀dé Òròdú ọmọ kẹláwẹ̀ bí ìwé pẹ́ lọ́wọ́ orí adé mọ̀ ní Ṣẹ́gi nílẹ̀ kí ọgùn orí adé àrò òjò pa mí òjò pèrè òjò wàrà mi dànù òjò yìí tó pa mí òru àná ẹnu odi ló mú mi lọ. Olúfọ̀dé mọ̀ wọlé mọ̀ rọra á ti retí rẹ o káàbọ̀ ṣe dáadáa lóde ẹkùn ọkọ àwọn eléré burúkú ènìyàn. Olúfọ̀dé mọ̀ wọlé mọ̀ rọra gbogbo ọmọ gómìnà lẹ́kọ̀ọ́ nílé ẹ̀júyàyé ẹ̀jẹ̀ wa pàdé Sunday Igboho ilé ẹ̀bọ̀ sí mi oko ọmọ Yorùbá ẹ̀jígìrì kẹgbẹ́ ẹ̀sán wá gán olórí ni wọ́n àfẹ́rí jagun ọ̀kànlérúgba ìrúmọlẹ̀ ẹ̀jẹ̀ múra láti tẹ̀síwájú ká múra láti tẹ̀síwájú tó ẹ má gbàgbé pé Sunday Igboho ń bọ̀ o ní on 23 yóò sì lọ gbogbo tí ń jẹ́ ìfẹ́ lódún yóò kiri gbogbo ìfẹ́ lódún gbogbo Òkè Ẹ̀rọ yẹn Ọlọ́run kó fún wa ṣe kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó kó wa yọ yìí torí àjò dàbí ilé èyí tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ fẹ́ wá pàdé Sunday Igboho gbogbo yẹn mọ̀ pẹ́ o on 23 oṣù keje ń bọ̀ wá sílé gómìnà ilé ìbílẹ̀ ọmọ gómìnà láti pàdé. Bákan náà gbogbo wa pátá ẹjẹ́ ajáde gbogbo àwa tá a jí ọmọ ìfẹ́ lódùn gbogbo local government méjèèjì káwá pàdé Sunday Igboho fẹ́ fi ìró ẹkùn lọ́lẹ̀
kí Ọlọ́run kó fún wa ṣe ká mọ́ kú sọ́nà bí èéfín àbọ̀ mi rí àbọ̀ wà àbọ̀ ọmọ àbọ̀ àláfíà ara. lẹ́ẹ̀kan sí mo fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan. ẹ máa wọlé Sunday máa wọlé ẹ máa rọra ẹnìkan wọlé pé ká máa wọlé ẹ máa wọlé ẹ máa rọra Ìgbòho mọ̀rí ọmọ náà dínkù aládìkú ń bá wá sí Kwara jagunjagun ló wà ó olórí ogun tí ó gbọ́dọ̀ pààyè ogun jagunjagun ló wà ó Sunday Ìgbòho mọ̀rí on 23 oṣù keje on 23 oṣù keje nínú ọdún táwa yìí Sunday Igboho ń bọ̀ wá sílé gómìnà ní Kwara gbogbo yẹtúyáyá ọmọ gómìnà lápapọ̀ ẹ jáde Èkìtì Òkè Ẹ̀rọ Ìsìn gbogbo local government méjèèjì ẹgbẹ́rẹ́lẹ̀ ẹ dìde ẹ jáde jagunjagun lọ́wọ́ olórí ogun tí ò gbọdọ̀ kán yòókùn Sunday Igboho mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ àtàpẹ́tẹ́ etí omi mo mọlé àwọn bàbá rẹ ọmọ aládìkú mọjà sọlọ ọmọ aládìkú Olúfọ̀adé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé aládìkú ni bàbá yìí gbà fáláàfin ti ń jọba Olúfọ̀adé Òròdú ọmọ kẹláwẹ Olúfọ̀adé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ Olúfọ̀adé Òròdú ọmọ kẹlẹ àgbẹrọ máa wọlé máa rọra gbogbo yín pátá ẹtúyẹyẹ jáde ẹdákun lábẹ́ ìtàrí gómìnà wa Abdulrahman Abdulrasaq àwọn ni ó gbàlejò lọ́jọ́ yẹn jẹ́ dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná káàsì tó dúpẹ́ lọ́wọ́ bàbá mi CP mo kí bàbá mi o Àjàyí Ògìdì Olú oníkàǹkà àjípọn bákan náà mo tún kí CP náà ni mo tún kí Adétòun Èjì ará àsokùn ẹ mọ wọlé ẹ mọ rọra Sunday Igboho ọmọ aládìkú o Olúfọ̀adé Òròdú ọmọ kẹlẹ àgbárọ Olúfọ̀adé mọ gbóhùn ẹnu mi adéèrú ẹ mo tẹkúta mo rọpò ọbọ mo tẹ gbòǹgbò mo mú mi fi láwẹ Olúfọ̀adé Òròdú mọ gbóhùn ẹnu mi ọmọ adéèrú ẹ alànà kọtẹ adéèrú ẹ mo tẹkúta mo rọ ṣẹṣẹṣẹ mo tẹ gbòǹgbò mo mú mi fi láwẹ èmi mọlé àwọn bàbá rẹ Olúfọ̀adé Òròdú ọmọ kẹlẹ àgbárọ bí mo bá pè ọ délé tí mo délé àwọn bàbá rẹ ọkọ̀ tó sí ọkọ̀ rọ́pò wọ́n pè ọ́ bí ológun ẹrú wọ́n pè ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà bàbá Dámilọ́lá wọ́n wọlé mọ́ rọra ó wá fẹ́ fi ìlú ẹkùn lọ́lẹ̀ ní on 23 a sì máa kiri gbogbo ilẹ̀ Ifẹ̀ lọ́dún ilẹ̀ Ìsìn Òkè Ẹ̀rọ gbogbo local government méjèèjì a lọ on 23 on 24 láfi ṣe àmọ́ gbogbo yín ẹtúyàyà jáde ẹ wá pàdé Sunday Igboho ẹ jáde ilé gómìnà ẹ jáde ẹtúyàyà jáde ẹ wá pàdé Sunday Igboho mọ̀ rẹ ọmọ alágbàdo òde Olúfọ̀adé Òròdú ọmọ kẹláwẹ bí n bá pè é lọ́wọ́ orí adé mọ̀ ní Ṣẹ́gi nílẹ̀ kí ọbùn orí adé ará òjò pèrè òjò pa mí òjò pèrè òjò ti pẹ́ wọ́n ara mi dànù òjò yìí tó pa mí lóru àná ẹnu odi ló mú mi lọ Olúfọ̀adé o máa wọlé máa rọra á ti retí rẹ o káàbọ̀ ṣe dáadáa lóde ẹkùn ọkọ àwọn eléré burúkú ènìyàn Olúfọ̀adé máa wọlé máa rọra gbogbo gómìnà lẹ́kọ̀ọ́ nílé ẹ̀jẹ̀ wa pàdé Sunday Igboho ilé lábọ̀ sí mi oko ọmọ Yorùbá ẹ̀jígìrì. ẹ ṣe ìyá mi. Má bàjẹ́ o, má bà bínú, mo ní má bàjẹ́ o, má bà bínú, èmi Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o, ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o, má bàjẹ́ o. Má bínú, ẹ má bàjẹ́ o, mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, wípé Ìgbòho ṣá kò ṣe bàjẹ́ o, ẹ má bàjẹ́ o, ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bàjẹ́ o.
ẹni ọlọ́run bá ti sí. Máyà ló máa sọ àwọn Yorùbá ló ń jẹ wá. Ṣé wọ́n gbé bisikíìtì wá ni? Bàbá kan ló sọ̀rọ̀ kan. Kábí wọn bẹ̀rẹ̀ àti kíní ó fi ń pè. Mo wá gbé ọ̀rọ̀ yẹn wọnú làákàyè. Ó ní wo èèyàn bínú sí, wo èèyàn bájà, torí ẹni Ọlọ́run bá ń fẹ́ tẹ́ni bá ń bájà. Ẹni tó bá ń bá ẹni tọ́lọ́run bá mi bá ń fẹ́ tó ń bájà. Ó ní kì í ṣe nìyẹn ló ń bájà, mo ṣàwùkì ló ń bájà. Àwọn amáríkì ló ń bájà. Ẹni tó dá ayé àti ọ̀run ló ń bájà. Èyí lẹ ò gbà. Àṣírí ti tú nìyẹn. Èyí lẹ gbà. Torí ajá tó bá máa sọ olùkọ́ ní kọ́fìlì ọlọ́dẹ. Ẹlòmíín wà tọ́lọ́run bá mi kó àṣírí. Ṣùgbọ́n fúnra rẹ̀ ló tó àṣírí ara ẹ̀ síta. Mo kẹ́ tó pẹ́sẹ́ dé Ìgbòho ṣe é bájà. Mo dé ìwé ìròyìn tó pẹ́sẹ́ dé Ìgbòho ìbò ṣe é yé. Mo rí ti yé rò. Ọmọ ẹgbẹ́ wa ni ó ti ṣe òbí sí rí. Ọmọ ẹgbẹ́ wa ni àwa là ń kọ́ níṣẹ́ ẹni tó ń kọ́ ìlú jíjà tó jágùlé. It is possible to call yourself a soldier without carrying a gun. Ọwọ́ mi láyé yín máa lé sí. Ọwọ́ mi. Wọ́n náà bí. Bàbá kẹ́kọ̀ọ́ mi lánàá. Bàbá kìkì let us be focused. Àrùn ló Kwara. Omi tó fẹ́ mú lóye náà láti mú àwọn ilé yóò ní nǹkan ṣe. iMac inú Mo ní bẹ́ẹ̀ nìkan. Mo ní kí mo fẹ́ náà ní pé kí ọmọ Yorùbá ó dá òtítọ́ mọ̀. Yàtọ̀ sí irọ́. Ká dá irọ́ mọ̀ yàtọ̀ sí òdodo. Kó ní kálukú àwọn máa mú ilé tó fẹ́ tẹ̀lé mú méjèèjì. Mo ní bàbá ẹ̀ mọ̀ pé pàdé yàtọ̀ sí kó. Ló yàtọ̀. Ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀ríjínà yàtọ̀ sí fake. Bàbá yẹn níbẹ̀. Mo ní bàbá yẹn mọ̀ pé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Mo wá ní bàbá kí láti àkọ́kọ́ oríṣiríṣi ọ̀nà la fi ń dá ọmọ ọkọ mọ̀. Ní Ìlàjẹ, ṣé Ìlàjẹ yes. Bí ìkàlẹ̀ ṣe ìkàlẹ̀ náà ti Ìlàjẹ. Dàbí pé ìkàlẹ̀. Wọ́n ní tó bá bí ọmọ ń bẹ̀. Tọ́rọ̀ yẹn bá sọ pé ọmọ àlè ní kí ṣe ọmọ àlè, ọmọ àlè ní kí ṣe ọmọ àlè, ọmọ àlè ní ọmọ àlè kọ́, ọmọ àlè ní ọmọ àlè kọ́. Wọ́n á gbé ọmọ yẹn, wọ́n á sọ sómi, wọ́n á sọ sínú omi. Tọ́mọ yẹn bá ti wá sókè, ó fi hàn ọmọ ọkọ ní. Ṣùgbọ́n tó bá ti wá tí ò wá sókè tó wálẹ̀, ọmọ àlè ní. That is DNA Ìlàjẹ. Ìlú kọ̀ọ̀kan ló mọ̀ bó ṣe ń dá ọmọ ọkọ mọ̀. Ilé tó dàbí pé wọ́n wá jẹ́ general to all the Yorùbás. Mo ní oríkì, ó jẹ́ kí n wá oríkì yẹn kan. Ọmọbìnrin ẹ̀ṣẹ̀ ìṣe oríkì yẹn láàárọ̀ yìí. Ó ṣe ìṣe oríkì yẹn láàárọ̀ yẹn. Ìyá wa kan tó jáde níta tó tún kún ní bàtà gbọ́ pé wọ́n ní kí Sunday Igboho máa wá sí Kwara. Ó ṣe kan ní àná, ó tún ṣe mí lénìí. Ó ṣe ṣe yẹn ni. Oríkì náà máa fi ń dá ọmọ ọkọ màpá ọmọ ọkọ lélẹ́yìí ọmọ ìdílé lélẹ́yìí. Tẹ́ bá dẹ̀ wo oríkì Yorùbá dáadáa, tí Èkìtì bá kiri ẹ̀ á yàtọ̀ sí Oǹdó, sí Àkúrẹ́, sí Ìjẹ̀ṣà, sí Ẹ̀gbá, sí Ìjẹ̀bú, sí Ọ̀yọ́, sí Ìbàdàn, sí Àrèkìtì, sí Gómìnà. Ṣùgbọ́n tẹ́ bá wá wò nínú oríkì yẹn kí kankan ó ṣe kíni yóò lọ mọ́ra wọn bẹ́ẹ̀ tí ó dàbí pé ẹyọ kan ni wọ́n. Bẹ́ẹ̀ bá gbọ́ ọmọ Akin bíbá yìí, ẹ lè gbọ́ ọmọ Aládé bíbá yìí. So that we are one. So anybody that not have oríkì. Mo ti sọ fún yín pa Amẹ́ríkà ń rùn lára mi. Anybody that not have the oríkì is not an authentic
Genuine Yoruba is a fake. It's what? Fake. Ìyá ẹlẹ́jọ́ ọmọ Yorùbá. Ìyá òfin àpẹẹrẹ authentic Yorùbá. Ó yàtọ̀ síra wọn. Ẹni bá ti ń bá ẹni tọ́lọ́run ọba mi ń bẹ lẹ́yìn ẹ̀já. Wọ́n máa ń kábùkù ní àṣírí wọn wá kí wọ́n wá dẹ́lẹ́yà káàkiri. Gani ó ti rí kankan. Máa kó wọn jáde síta. It is because of your voice nowadays ni mo fi gbé nọ́mbà mi síta. Mo máa ń lẹ́kìí kọ́ta máa ń pè mí yẹn. Àwa lọmọ nídìílé ìyá mi, mo ti sọ fún yín dáadáa. Nídìílé ìyá mi, àwa lọmọ ọlọ́rọ̀ kì í tán. Bó bá tán láàárọ̀ bó bá dọ̀ wálé àwò síta. Ìyẹn ọdún, ogún ọdún a máa ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ nídìílé ìyá mi tí mo ti jáde síta. Jọgbọ́n mi. Èmi lọ́mọ ọmọjà mogun mú. Àjọ fọ́ra wa. Mo fọ́lọ́ tó lẹ̀ níbi kúra. Mi ò ní parọ́ mọ́ yín. I will not bring Arabu. But mi ò dẹ̀ ti ní dá àwọn ọmọ ìṣíwìrì àwọn ọmọ tó jọ OPC bí 2 years ago, bí 1 years ago, bí 5 years ago. They know nothing about OPC. Mi ò ní dá wọn lóhùn. Torí Gani ti pè wọ́n sí wọn. But àwọn àgbààgbà inú sẹ́nu wọn wọlé tó wọ́n sẹ́gbẹ̀ yẹn. Àtìlẹ́ tó gbé náà ní oyin tó náà ọmọ ìjìjà àìsílẹ̀ yìí ti tún sí mi lọ́wọ́. Àtìlẹ́ tí mọ́tò pa ìyá ẹ̀ nínú yín. Tí ò mọ bẹ̀rẹ̀ gáàdì ìyá ẹ̀. Yẹyẹ ọmọ ilé akékeré àwọn ọmọ bastard akékeré. This is time, that is the campaign that I'm campaigning. This is time for the Yorubas, the authentic Yoruba. We all of us must join hands together to say no. Fún àwọn bastard tó wà láàrin wọn, ilé máa balẹ̀ jẹ́. I don't know, ṣé mọ̀ pé tí àwọn olórí ibú bá ti rọrọ̀ sọ, they will bring different allegation. Brother wa tó dìde lọ́wọ́ ó ní SS2 lòun wà nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Wọ́n ní irọ́ ló pa o, wọ́n ló lọ gbé ẹ̀rọ ata ní, ó lọ jalè ní. Ẹni tí ó tẹ̀lé Gani lọ sí Ọ̀wọ̀ nígbà tó ń sáré kábàkàbà. Ó ní kì í ṣe pé ó sáré nìkan, ó sun ẹkún. With evidence. Mo ní ṣé mo lè gbójú síta ní why not? Ẹ jọ̀ọ́ di Yorùbá, what it dey? Òyìnbó wo ni kí n lè yẹ o? What is wrong to somebody to become a pastor? Kó wa máa jẹ fún mi. Wọ́n gbé bọ́dà mi kan pé ẹ̀yẹ náà kú olórí program ẹ̀kọ́ lẹ́nu pásítọ̀ ní pásítọ̀ ní ìpínlẹ̀ yẹn. Nígbà tó ní ṣe ní pé pásítọ̀ Yorùbá nation ló fi kíní kankan. Ṣé ẹ ṣe tún ni? Ìṣègùn àti bí ó ti dá ṣọ́ọ̀ṣì rẹ̀ kí n máa gba owó, kí n máa gba ìdámẹ́wàá, kí n máa gba ọrẹ, kẹ́mi náà máa wùwà ìbàjẹ́ bí Gani ṣe ń wùwà ìbàjẹ́ káàkiri. Ara ló máa pa yìí. Ìpínlẹ̀ ọlọ́run máa lọ pẹ̀lú ilé. Irọ́ yìí ti já. Irọ́ yìí bá má dé já. Tí ó bá jẹ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́ dé lọ. Gẹ́gẹ́ ní sẹ́lẹ̀ Ìgbòho ni. Àdúrà yìí ò rí ìṣọ́dà tọ́lọ́ mú sí lẹ́yìn yìí. Àṣẹ àdúrà tẹ̀ ń gbà láti jọ ẹni pé kí sẹ́lẹ̀ Ìgbòho má wálé. Àti Sunday Ìgbòho náà wà lọ àìtó náà bá bọ̀. Wọ́n lè rí ìjọba ò jẹ́ kankan. Sunday Ìgbòho dé ní ìtọ́jú ti gbogbo wọn ààbò ayé ìlú gbogbo ní ìtọ́jú gbogbo ìlú ẹ̀kọ́. Àmì tó jẹ́ pé pẹ́sidẹ́ntì ti àpúrúfù ìlú ẹ̀kọ́ lórí ìtìbúrú lẹ́tí wọnú wàhálà. Ẹ kábàámọ̀ pé yìí nígbà ìbámu kẹ́dẹ́rà fún ọmọkùnrin ilé tí orí ti yìí lò. Ilé bàbá jáde òkú OPC ti ní òkú OPC tí OPC ti ti ní lóko. I did not talk about OPC leadership. Ewé àti ìrìnkò. Ẹgbẹ́ aṣọ OPC Gani ní òkú.
Gani tẹ̀lé kan lẹ́yìn ṣé ó ní òkú apààyàn. Ẹ béèrè lọ́wọ́ Gani òkú ló pààyàn yìí. Ẹ béèrè lọ́wọ́ Gani ká lè mọ̀ pé ìṣe fún 100% bastard ikú wo ló pààyàn yìí. Níbo ló sì yá ẹ̀sìn? Àwọn ọmọ gbárí sí àwọn ọmọ ẹ̀yìn ọmọ gbọ́. Content ló ṣe. Kò ṣe content. Ó art film. Drama ló ṣe, kò ṣe drama. Ọmọdé yẹn mọ́. Òkìkí tí ó ní òyì àwọn tó mú ní kọ báwa mi tí ó dé. I was there yesterday. I was there since Friday. We received lot of call saying, "Oh, please come to the Kwara State." Those people. Ẹ̀jẹ̀ Amẹ́ríkà yẹn ti ṣiṣẹ́ lára mi nìyẹn o. Those people that say the governor Abdulrasaq Rahman say you should not come there, tell a lie. Governor did not say that. Igbo, we need you come. Because they know the importance of Igbo. They know the importance of the vision that Igbo has for the Yoruba race. Wèrè yín múra bí a ti lọ sí àkókò pẹ́fẹ́ lọ sí ọdún ọkọ̀ta ni. Ẹ̀yin arígídí ẹ̀rọ̀dọ́ ìṣàtúndì pé ọba yẹn wà lẹ́yìn ẹ̀wọ̀n náà ló bá kábíyèsí yẹ lọ́bì àìmọye ẹ̀mẹ́tọ́pá. Àwọn ọmọ arígídí ti pè. Ẹ̀ ń gbọ́ ọmọ àlè láyè láti máa fò ṣááyí ní ewọ̀jẹ̀. Ako àwọn mọ́tò Ekumakolo. Move, see the comfort of Ààrẹ Ọ̀nà Kakanfò. We are moving to Arekede for the Okota festival. Ṣé Okota ni àbọ̀ Okota festival? Bí Okota festival. But Sunday Igboho is going to the Kwara because of insecurity for our people there. Kiri ló yàtọ̀ sílẹ̀ àní ẹ má máa fi òdòdó ẹ má máa fi àǹdàwé kó we the Yorùbá we must not allow Gani láti fi àǹdàgbà kó di lọ́wọ́ wa ìfẹ́ Yorùbá. No, let me tell you one thing. No bí wà tọmọ Yorùbá bá ń jà tó bá rí wípé àjòjì kan fẹ́ máa yẹn ń jẹ ẹ̀jẹ̀ Yorùbá yẹn sì máa sọ̀rọ̀ àpá ìjà tí wà tí wọ́n yẹjọ́ jà ìlú kan ládùn ní bíbá yìí Èkìtì wà ń bíbá yìí tí ìlú méjèèjì yẹn bá ń jà kí àjòjì má dá sí kọ́ máa jà kó pútà kan ẹni náà ṣe pípẹ́ rí torí àjòjì tó bá dá sí wọ́n àpá ìjà tí wọ́n ti wọ́n á pèsè ẹ̀jẹ̀ pé kí ló kọ́ ẹ̀ ó lè jẹ́ orílẹ̀-èdè náà máa ti parí ìjà. Mo tọ́ yẹ kọ́nsẹ́tù gbọ́rọ̀ wọ́n yẹ wá sẹ́tù lẹ́yìn ìgbà tó máa pa lẹ́yìn ẹ̀yẹ jẹ́ tán. Bọ̀ tó bá jẹ́ wọn máa lé bàbá àpárá wọn kù ká máa pa wọn lọ́kọ̀ kan wọn. Irú ìwà bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ Gani. OPC tó gbé dání ó mà pé òun jí ní Gani ṣe rọ́bà. Ṣé báwọn ọmọ ti tẹ̀ ní assassin ní mo sọ bàdé yàrá pé àwọn tó pè ní ayé aláṣẹ bàbá Èkìtì be focused. Peter Oye ni kẹjẹ ká máa that is the talk of Omoko. That is why I say that all this ìṣíwẹ́rẹ́ tó jáde ẹjọ́ yóò bí sí ní 5 years ago. But àwọn bàbá tán láwọn ti pẹ́ ẹnu ẹ̀ tí àwọn tó mọ̀ tàwọn yí àwa kádà ń sọ fún àwa. Ilé tó kúrò lọ́mọ ìjíṣẹ́ yìí ẹ̀rí ó sọ fún yín pé irú ìlú òun bo àwọn tó yí Gani ká
kò sí yàtọ̀ nínú wọn. Bàbá kọ̀ létí ẹ̀wọ̀n tẹ fẹ́ gbà yẹn dá padà. Bísókè kó wálẹ̀ òkè kó wálẹ̀ kakọ́lẹ̀ mẹ́ta. Frame the man to video thing. This frame. Aba bisi asa wa. Ada titi wa mọ ojúlówó ọmọ. Kò sí yàtọ̀ nínú wa. Rárá kò sí yàtọ̀ nínú wa. Abatẹnijẹ pẹ̀lú dalẹ̀. Àbí kò sí yàtọ̀ nínú wọn. Gani abatẹnijẹ àwọn tó yí káàkiri ọ̀dàlẹ̀ ni wọ́n dalẹ̀ ìran wọn. The majority of them know pé Gani ìṣọmọ Yorùbá èrè ní ti ìfẹ́ Yorùbá ó sì lọ́kẹ́ ni ẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí pé kò síbi táwọn máa yà sí. Yes, pé kò síbi tí àwọn máa yà sí. Àwọn tó lò láti ajá kí OPC mọ àwọn bàbá wa lọ́wọ́. The majority of them are still alive. Tó lò gẹ́gẹ́ bí machinery. That Alaka tó wà ń Ìbàdàn is one of them. It is because that man have a contact with ṣé Lebanese ní àbáwọn China Gani ní kókó ẹ̀wà yẹn ní àhá. Inú ní kókó ṣe ní ilé ìwé ní ẹgbẹ́ yẹn ní ẹ̀. Gani lọ́lọ́run àpàpàǹdodo. Lára iṣẹ́ takuntakun tí Gani ṣe nílẹ̀ Yorùbá ni. Bàbá wa gbọ́dá ní kankan. Ọ̀nùrẹ́. Bàbá yẹn òun lẹ́nu àkọ́kọ́ tí yẹ ṣẹ̀ṣẹ̀ tó tètè là. Wọ́n ránṣẹ́ náà ní ẹni bá ti fẹ́ ta Gani lẹ́nu. Àránṣẹ́. Because they say the man logged the video. About the case, the record now. Ọlọ́run ní kí mi ò dájú ọ̀lẹ́. Ọlọ́run ní kí n máa gbá ọmọ Yorùbá. Àwọn wòlíì gidi ìjọ wà náà. Wọ́n fi gbé wọn, wọ́n fi tì ìran wọn lẹ́yìn wọn ìjàpá náà. Wọ́n fi gbé wọn kó bá ìran wọn bí tàwọn pásítọ̀ tẹ̀lé lóde òní. That is not crime. To be a Christian and fight for your people. Somebody that please come back. That you can campaign for democracy. You have to create of a warrior. Campaign for democracy and it is anything bad in it to say don't kill my people again. So pastor Olibado go do it. Come on, power you. I say it. Ẹ̀yin ọmọ Gani nígbà tí ẹ̀rọ lọ sọ gbogbo tẹ̀ sọ Arabu ní sẹ́dẹ̀ tó ayé àṣàṣe ní ìkàtà gbẹ̀kẹ̀jáde sẹ́dẹ̀ tó gbàgbọ́dá ní sẹ́dẹ̀ tó sọ́kà yà lágbára ìjà gbọ́dọ̀ ìjà ní kẹ̀kẹ́ tó kárí gbogbo ayé. Ṣé kọ́ńtẹ̀tì ni àwọn èèyàn ní kẹ́ ẹ̀ ṣe títí dírámà ní sẹ́dẹ̀ tó ó ṣe àwọn èèyàn ní kẹ́ ẹ̀ ṣe títí. Sẹ́dẹ̀ tó is one of àwọn assassination tí bàbá Bọ́lá Ahmed Tinubu lò torí pé owó useful ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí Gani bàbá yìí ṣe sọ́kọ́ nìyẹn
ọmọ tó jẹ́ pé wọ́n ti pa ìyá ẹ̀. Tó jẹ́ pé wọ́n ti pèsè sí ìyá ẹ̀ lójijì. Ti dákà mọ́. Kí Yorùbá náà lè ó ti yàtọ̀ sí dáná. Ó ti sọ dídìrín àti òmùgọ̀ ni ó sì mọ̀ tẹ̀lé Gàlílẹ̀. Most especially if you are Ekiti man, Ondo, ìrísí tí ó fi ní ọmọ ìgbà yẹn tí OPC ṣe pọ̀ ní Old Ondo and Ekiti ní pé bàbá tó dá OPC lẹ̀ is from Ondo State 1994 that started like Ekiti State. We believe bàbá wa ló dá Ekiti lẹ̀ Agbárùkùtì. The majority àwọn ọmọ ọ̀sẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹjọ́ yóò bọ̀ ẹ̀ àwọn yẹn ló wọ́n ìyẹn wálé. Àgbàdìkà ní báyìí OPC yẹ ìpìlẹ̀ ìṣe OPC dára èkó ló wọnú wọn. Ìpìlẹ̀ ṣe kíkẹ́ dúdú àfòmọ́ ló balẹ̀ lórí lójó pẹ́ lójijì. Yorùbá dẹ̀ wí pé ṣé Yorùbá ló sọ́kà ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ ní olódò yóò ṣe. Láti sọ pé kí n má jẹ́ òní àkókò bá ní àwọn àkìyè Yorùbá yìí tuntun. Má jẹ́ àwọn OPC ní ààbò. Mo tún fi àkókò ìlú bàbá wa Prince Oshiboti bàbá Rasak Arugundade the third man one of our warrior mi ìrántí orúkọ yín mọ́ èyí tẹ́ gbé OPC dání tẹ́lẹ̀ sábẹ́ kejì OPC lọ́wọ́ this is time for you to have. Àṣírí jẹ̀mí ọkọlẹ̀. Bàbá Arugundade ló ti yá tẹ̀lé. Òun ló kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé Gani ìṣọ̀mọ́ àríkìlẹ̀. Torí kò sí bọ́mọ́ ṣe bá pẹ́ láàtọ̀ tí ò ní malé bàbá ẹ̀. Jẹ́ni tí mọ́tò ti pa ìyá ẹ̀ ti pẹ́. Tó yẹ kó lóun fi lè kó lárí gidi. No wonder tó fi attack synagogue nígbà tí synagogue wà láyé. Ní a máa rí pé òun láì tó dá. Wọ́n ìṣẹ̀lẹ̀ ní synagogue láyé ìṣẹ̀lẹ̀. When you come around, I'll do that. Ààrẹ mọ̀ gbogbo bá lẹ kó tó jí tí ó gbogbo ìgbéraga kì í ṣe pé kò ní àgbàdá kì í ṣe pé kò ní àgbàdá gbogbo ìgbéraga kò lè jọra ẹ̀ lójú tó lọ bọ̀ pé ọmọ mi jìnnà sí àgbéraga ni. Àbẹ̀bí kẹ́ni ṣe ní kẹ́ni wọ́pọ̀ àbẹ̀bí tẹ́kọ̀ ṣe tẹ́kọ̀ wọ́pọ̀ àbẹ̀bí tí a gbá rere ṣe tó wọ́pọ̀ lọ́ṣọ́ṣọ́. Èyí wọ̀ ìgbà ẹ̀ ìdí àjọba náà ni. Tí wọ́n bá ti wà lára àwọn tó sọ pé ààrẹ àtàkàkà tó ń bá wọn ṣe lóògùn ọ̀fẹ́ yẹn máa gbé odinú omi wò. Ọmọ yẹn máa gbé ọdẹ inú ilẹ̀ nínú sáré torí kò rí ti yé lò. Gani yìí ń dá sí ọ̀rọ̀ tí ò bá ti lóye owó náà ni àìmọye àwọn ọmọ tó lò. Mo ní gbogbo tó yẹ dáadáa tí mo ṣe ń pamọ́. Àti àsìkò láyé tó dẹ́ pé ń lọ̀yàn lọ́wọ́ gbà ní Òkìjọ. Ní Kòròdú. Àti lẹ́yìn tó ń fi ṣe àrẹ́ǹtì ní oníjìbìtì. Gbogbo àwọn tí àwọn tó ń kí lẹ́yìn yẹn tájọ́ dámàrà àmàrà àwọn kìlọ̀ kì sí yẹ láti mọ àwọn sábẹ́dá wa gbà yẹn ní kíkà ní ìyá wí
ẹni tó dá ẹgbẹ́ lẹ̀ ní almost 140 something. ṣùgbọ́n ẹgbẹ́ tẹ dálẹ̀ náà. àti sọ ti bẹ́ẹ̀. tó fi dàbí pé lẹ́nu ìgbà yẹn ní Ọ̀ṣun. ní Ọ̀ṣun kẹ̀kẹ́ mo sọ pé there is nothing like Èkìtì that time. nígbà tí bàbá fẹ́ dé Ṣèfàṣẹ ń dá OPC lẹ̀ pé bàbá wa ló dálẹ̀ wọ́n pọ̀ wọ́n lọ sínú ẹ̀ kí má jẹ̀mú yẹ tó wá yẹ nígbà tí èkó wọ̀ ní wọn nígbà táwọn náà wọ sọ fún wọn tẹ́lẹ̀ kí àbámọ̀ wọ̀ ní wọn ẹ̀mú ìfọ ẹ̀mú àbámọ̀ máa fún wọn Gani ni Gani Adamu lórúkọ ẹ̀ wọ́n tẹ̀ tún ṣe to the extent àwọn yẹn túlẹ̀ nígbà tó yìí láyé nàmínà lẹ̀ Gani Adamu 56 tó ń pariwo yẹn pẹ́ mi sọ fún yín mo ní mo mọ̀ dáadáa kò pé 56 ó lè tó jà tó lówó lówó kọ́ mi tó dé kankan máa ṣe kéèyàn máa dọ̀bálẹ̀ fún kábíyèsí Oòduà bíbó ṣé wọ́n tọ́ mọ́ Oòduà ní ọmọ àlè ìwọ ló dá OPC lẹ́ni the history of Ààrẹ Ọ̀nà Kakanfò mo sọ fún yín di agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì I repeat it when the Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Láyéwọlá Adéyẹmí third ikú bàbá yèyé ọmọ ikú tí kú ò gbẹ́dọ̀ pa ọmọ àrùn táàrùn ò gbẹ́dọ̀ ṣe àdábà lé àdábà ògbó bàbá ló kọ ṣe kọ láìsí àbíkílẹ̀ kọ máa ló kọ máa ṣe ẹ̀ bàbá yà fi ń gbowó ní tiẹ̀ ó fi ń gbowó bàbá gan mọ̀ pé agbára Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé Oǹdó kò dé Èkìtì ẹgbẹ́ ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ kò má dàbí pé bàbá Èkìtì bàbá mà kàn má àtàkì Sunday Igboho sẹ you attack Sunday Igboho ó dáràn lọ́wọ́ oṣó ilé oṣó oko ó dáràn lọ́wọ́ àjẹ́ ayé àjẹ́ ọ̀run ó dáràn lọ́wọ́ àwọn emèrè ó dára lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá because gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tó ti lọ wọn wà lẹ́yìn Sunday Igboho pé n tó ṣe yẹ kó tó àwọn nígbà tó ń gbọ́ pé Sunday Igboho ẹ̀ẹ́mẹ̀ yẹ àwọn tó ti fẹ́ ní abatẹ́sẹ̀ tọ́pọ̀ oníkẹ́jáde síta tó sùn lọ nígbà tó gbọ́ pé Sunday Igboho tí gómìnà sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ọkàn balẹ̀. Can they do something like that to Gani? You, Adamu. Wọ́n ní Gani Adamu, wọ́n ní bí orí. Ẹni kúrò. Ẹgbọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò. Olórí ìpátá ọ̀ṣọ́ ni. Ṣé ẹ gbọ́? Kálá àrùn ṣe orí òkú Gani lẹ́ka ọ̀ṣọ́ọ̀ṣì. Ọ̀ṣọ́ọ̀ṣì lọ. Káwọn sọ pé bí máa gbèsè padà wà mí lọ́kàn. 7,000 years ago, Ààrẹ Ọ̀nà Kakanfò, olórí ìpátá ọ̀ṣọ́ ni. Ẹ bá ti ń pẹ́ máa kọjá sí ẹ̀. Ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Tó bá sọ pé ọ̀nà àbúdá wa ti lọ sí ọ̀nà Ìlọrin, Òṣogbo lágàrí méjì kan wá sọ. Ẹ̀gbọ́n yìí ẹ̀ so that ilé dáàrò tó gíre ọ̀ṣọ́ọ̀ṣì olórí ọ̀gbìn. Ilé dáàrò tó gíre ilé ìtajà gbẹ̀yìn. Ọmọ yóò di kólé ni, ọmọ yóò di kólé ni. Kọ́dà ọmọ wa ilé ìsà òun ni ìyàwó rẹ̀ tó fẹ́. Olóòtú ọ̀rọ̀ mẹ́sùbáṣe ti tó orí ogun káàdì nílẹ̀ kálù tó kéde ọ̀sọ́ọ̀sì lè ti lọ káwọn sọ pé pé 7,000 years ago Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ìpátá ọ̀yọ́ ni kálá àwọn àrùn oníṣẹ́ ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa tó wá sọ
Òṣogbo lágàrí ti ká wá sọ. Ẹgbọ́rọ̀ àgbáyé so that nílẹ̀ káàrọ̀ òjògìrì ọ̀sọ́ọ̀sì ìyẹ̀wò lórí ogun tó kó gbogbo ilẹ̀ káàrọ̀ òjògìrì mọ́. Nínú ìtajà gbẹ̀yìn, ọmọ ní òde òkú lẹ́ni, ọmọ ní òde òkú lẹ́ni. Kódà ọmọ wa ilé ìsà òun ni ìyàwó ẹ̀ tó fẹ́. Olóòtú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àṣìkò dé tó. Ẹ̀jẹ̀ tó gbọ́. Ṣé kí n pè é lẹ́ẹ̀kan sí kẹ́kọ̀ọ́ dáadáa? Ìpátá tọ́ọ̀gì ní oyè tọ́ọ̀gì olórí tọ́ọ̀gì Ààrẹ Ọ̀nà Aláàfin Ọ̀yọ́ ni Aṣọ́bodè ti kílíà ọ̀nà fún Aláàfin jíǹdeléèdè. Agbára òde dé Èkìtì kò tó ń tó àtẹ̀tẹ̀numọ́ ti pẹ́. Ìdáhùn kan bá sọ pé ààrẹ ó lè ní ilẹ̀ Yorùbá àwọn olóyè méjì máa ń lo ibà fún Báṣọ̀run Balógun Ọ̀túnba ló jẹ́ àwọn ìlú àwọn ọba àmúgbò kan náà ọlọ́dà ìkíni ìlọ́mìjì Ọ̀túnba àwọn ọba arédèrèdè tí ń fún ní 10,000 tó ń tẹ̀lé lẹ́yìn kiri àwọn ọba tó jẹ́ pé olè náà làwọn náà èèyàn jalè ó gba ẹ̀tọ́ lọ́wọ́ àwọn bàbá wa ó ba OPC jẹ́ ẹ wá ń gbé kékeré káàkiri ó lẹ́tí gbọ́ yẹ o táwọn ọmọ Èkìtì bá sọ wípé the title of Ààrẹ Ọ̀nà Kakanfò kò lẹ́sẹ̀ lẹ́lẹ́ Èkìtì tó bá dé Èkìtì ọ̀pá òru yàwá lè gbà ká fọmọ lórí ká fi nà àná sáré àwọn bàbá wa ló lè sọ pé ẹ̀fílẹ̀ ẹ̀nà táwọn kábíyèsí bàbá ti ní ẹ̀fílẹ̀ àáfílẹ̀ ṣùgbọ́n tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀pá òru tó gbélé lọ́wọ́ yẹ a máa fi nà á fi kọ́ lọ́gbọ́n kó lè mọ̀ pé ó ti yàtọ̀ bọ́tì àwọn bàbá wa they see the quality of ojúlówó ọmọ ọkọ ọmọ aládé ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ fún àwọn ọba aládé ìṣẹ̀ṣẹ̀ púpọ̀ lẹ́kìtì àwọn ọmọ Oòduà àwọn ọmọ Ògún ṣé Ẹ̀fọ̀n ní ká sọ ṣé Ìjẹ̀rò ní ká sọ ṣé Alámọ̀kọ́ ní ká sọ ṣé Ayédè ní ká sọ ṣé Èwí ní ká sọ ṣé Ìjẹ̀rò ní ká sọ ṣé Ìlúpéjú ní ká sọ wọ́n pọ̀ ṣé Ìkọ̀lé ní ká sọ wọ́n pọ̀ wọ́n wá rí quality pé àwọn bàbá wọn jagunjagun àná ó ti kó wọ ọdún ọmọkùnrin rẹ̀ gbé àwọn bí bàbá wa Lísàbí àwọn bí bàbá wa Ṣódẹkẹ́ ṣé mò ń gbà àwọn bí bàbá wa Ògúnmọ́lá àwọn bí àwọn bàbá wa Ọdẹ́rìnlọ àwọn bí bàbá wa Ògèdèngbé Agbógungbòrò àti gbogbo lójú ogun àwọn bí bàbá wa Fábùnmí Òkèmẹsì àwọn bí bàbá wa Fábọ̀rọ̀ àwọn the warrior of Èkìtì Parapọ̀ tó jáde síta tó já ẹkú Èkìtì Parapọ̀ tẹ́lẹ̀ bá jáde síta a ní mò ń wojú bàbá mi lára àwọn ọmọ ẹ̀ mo rí bàbá tó sọ fún mi pé ilà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ Sunday Igboho ló wà lẹ́ẹ̀kẹ́ bàbá ńlá bàbá òun gbogbo wọn wá oníkálukú wọn á bẹ̀rẹ̀ sí í ṣá ìran wọn lára Sunday Igboho pé tẹ́ bá wo ẹ̀kẹ́ ọwọ́ sí bí ẹ̀kẹ́ bàbá òun ti rí nìyẹn ẹni bá ní tẹ́ bá wo wájú ọpọ́n wájú orí Sunday Igboho yẹ bí ọpọ́n wájú orí bàbá òun ṣe rí nìyẹn all of them they are now see the quality of authentic ojúlówó ọmọ kóòtù òjíire lára Sunday Igboho kí ló fi jẹ Yorùbá sẹ́yìn náà rí quality tápà lára ẹ̀ yẹyẹ ẹni kú ẹ jẹ́ kí n máa lọ ẹ̀yin Kwara ẹ kú àfojúsọ́nà láyọ̀ la máa dọ́dọ̀ yín láyọ̀ la máa bá yín aburú kan ò ní yín ṣe kò láwa náà ṣe gbọ́ mi òtítọ́ ni máa ń gbé èèyàn lékè ọ̀la ẹnu kan táwa ń bá bọ̀ lọ́dọ̀ yín àtọ́lá ẹnu kan náà tẹ́yìn fi dúró pẹ̀lú yín ò gbẹ́dọ̀ tù lọ́lọ́run yóò lò gbogbo àwọn kan lọ́wọ́ wọ̀ sí àwọn dìgbòlógí ọmọ tápà ọba mi Èdùmàrè yóò yà wá láṣọ Olódùmarè nǹkan oníṣe ní o àbúrò ní yìí ṣe ẹ kú ìfojúsọ́nà
ọmọ Adéyẹmọ ẹ kú ìfojúsọ́nà Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho-ṣà ní Kwara State kẹ̀kẹ́ kan ò ní gbìn bẹ́ẹ̀ ni ọmọ onílé ló ń bọ̀ ẹ panamọ́ ẹ̀yin gbogbo ọmọ Ìgbómìnà látọ̀dọ̀ bàbá wa Ìlá Ọ̀ràngún bàbá kẹ́pẹ́ láìdé ojú òní tì yín kẹ́pẹ́ ẹ jẹ́ ju àwọn ará àṣáájú lọ gbogbo ògùn àrán àjàṣẹ́ ẹ̀bọ gbogbo yẹn pápátá ẹ̀túyàyà jáde síta àkókò rẹ̀ láti gbára wa lọ́wọ́ àwọn tí ń jí wa gbé tí ń jí wa pàtó gba ilẹ̀ wa lọ́wọ́ wa this opportunity a gbẹ́dọ̀ sọnù àjò àṣẹ ẹ̀dẹ̀ àwọn tó sọ pé ọmọ ààrẹ ni wọn ààrẹ tí ò lè tú bàtà ọdún òòṣà tábà ológbò ń ṣọdẹ kìnìún náà ń ṣọdẹ ológbò ń ṣọdẹ kìnìún ń ṣọdẹ gbogbo wọn náà jọ ń paná wálé àbí ìkánjú kan lọ ni àròdẹ tí ń pa pọ̀nmọ́ àròdẹ tí ń pẹja tóbìnrin bá lọ sọ́jà tó pa pọ̀nmọ́ wálé tó pa ẹja wálé ọdẹ náà ni gbogbo yàtọ̀ síra wọn ni ẹ má fi kúwé ọrùn ẹ má fi kúwé ọrùn ẹ má jà bẹni tí ó ṣetán láti gba ẹ̀mí wa kúrò lọ́wọ́ àwọn tí ń jí wa gbé káwá fi wé ẹni tó ń fa ẹ̀mí wa lé ikú lọ́wọ́ tó fẹ́ báyé ìran Yorùbá jẹ́ ẹ má fi kúwé ọrùn á dára fún wa.